ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwọ inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. àfìgbà táwọn ọmọ OPC tí wọ́n sọ Gani Adams lèèyàn yẹpẹrẹ lórí íńtánẹ́ẹ̀tì ó lágbára o àfìgbà táwọn ọmọ OPC tí wọ́n yẹ̀yẹ́ Gani Adams lórí íńtánẹ́ẹ̀tì àwọn ayé wa ń gbá Gani Adams bíi bọ́ọ̀lù bá gbàs wọ́n padà sọ Gani Adams di èèyàn yẹpẹrẹ èèyàn tí ò tó nǹkan kan wọ́n padà ń fi Gani Adams ṣanwọ́ ó yẹ kí Gani Adams gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Gani Adams ó yẹ kó wọ̀n yín lépè yìí àgbà yín tẹ́ ń bọ̀ tà sọ̀rọ̀ àgàgà bàbá kí ló pẹ̀lẹ́ Mr 1990 àgàgà eléyìí tó ń fẹjú tó ń ranjú tó ń pariwo bẹ́ẹ̀ tó ń ṣépè fún ó yẹ kí Gani Adams wọ̀n lépè yìí ẹ padà sọ Gani Adams lèèyàn yẹpẹrẹ lórí TikTok nísìn Gani Adams everybody fi ń ṣanwọ́ ni everybody rí kan tí Sunday Adéyẹmọ Ìgbòho òṣà ń ṣe bẹ́ẹ̀ ni ò ti ẹ̀rí tó pé ó dúndùn àwọn èèyàn ò bínú ẹ padà mú Gani Adams ẹ padà tẹ sórí àtẹ gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń bá jà ó yà mí lẹ́nu gan bí Gani Adams ò tó mọ̀ pé lọ́wọ́ yìí èyí olùgbọ́dọ̀ bá Sunday Igboho yẹn jà bí ẹ̀ bá Sunday Igboho jà lásìkò yẹn àgbákò kan máa ṣe onítọ̀hún ni àáfàá tó kémi kéwú ó ní ẹ̀yin máa sọ pé Ọlọ́run kì í ṣe alábòsí ó lóun ní ọba tó bá ní lọ wá ọba tó ṣàbòsí jù ó lọ́lọ́run ni tó bá ń gbèjì èèyàn báyìí ó mọ̀ ṣe kò mọ̀ ṣe ayéṣà máa nífẹ̀ẹ́ ni Sunday Igboho ti sọ̀rọ̀ o máa play ọ̀rọ̀ tí ò bá sọ fún yín àti sá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá tẹ̀ ń pè wá báwo ló lóye báwo lára Sunday Igboho báwo ni gbá máa play fídíò wọn fún yín olóyè ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí Gani Adams wọn kọ́kọ́ fẹ́ sọ kí n tó lọ síbi tó lóye ẹ lọ sí orí TikTok nísìnyí tó bá ní the most popular person on the internet lẹ́yìn president of Nigeria Tinubu ta ló kàn Sunday Adéyẹmọ Ìgbòho ṣàní lẹ́yìn Sunday Ìgbòho tún ni tó bá wá níta ní the most tí wọ́n ń yẹpẹrẹ jù lórí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn Gani Adams ni àpọ̀tẹ́yìn ọmọ OPC ẹ padà mú Gani Adams ẹ padà fi yí lẹ̀lẹ̀ ẹ padà mú Gani Adams ẹ padà sọ di òrí tí ò ní balẹ̀ kó má yí nǹkan ẹ wá fọgbọ́dá funfun ẹ fi ń yí gọ́tà ẹ ti padà sọ Gani Adams di ẹlẹ́dẹ̀ ẹ jù sínú pọ̀tọ̀pọ̀tọ̀ ẹ táyé bá ń fẹ́ lọ́wọ́ Elédùmarè ń ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ṣòro bá jà bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín ẹ̀yin tí Yorùbá wuyì ẹ kú sinmi báwo ni Sunday lọ́dọ̀ yín báwo ni weekend ìdètòrí ọlọ́dọ̀ tẹ́ bá ti ń jẹ kílẹ̀ jẹ pando àbí ẹ jẹ iyán ẹ bá mi sẹ̀lẹ̀ lórí WhatsApp mo kí yín ẹ kú Sunday ẹ kú ọjọ́ ìsinmi ayọ̀ láwọn máa ṣe mo fẹ́ kẹ́ bòdì wá kó gbọ́n lára Gani Adams àtọ́lẹ́yìn Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà gbogbo àtọ́ Yorùbá mi jẹ́ ká kọ́ gbọ́n lórí lára ẹ̀ wọ́n ní òní tọ̀hún ọgbà òní tọ̀hún ọgbà dọ̀jà o ẹnì tọ́lọ́hún bá ń bẹ lẹ́yìn fún òní tọ̀hún ọgbà dọ̀jà májàsọ́lá Ọlọ́run bẹ ènìyàn sì tún wà o òní tọ̀hún ọgbà ẹ dẹ̀ máa sọ pé ẹ lóògùn ẹ yóò kù sí lẹ́yìn pé kẹfògùn halẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá so oògùn yín bí ẹ fọ́jú inú ẹ tún kọ̀ ẹ àmọ́ máa yìí irun tó wà lórí ẹ̀gbọ́n òdìjẹ́ kó rí ẹ̀ pé gbogbo èèyàn ló ti ń gbéṣẹ́ pé gbogbo èèyàn ló ń gbéṣẹ́ pé tọmọtọmọ this man is a nuisance ẹni tó bá mú òkè bá mi kọ sí kọmẹǹtì tó bá mi tag ẹ ẹni yóò bá wù fẹ́ bá sọ̀rọ̀ it's a nuisance
pẹ̀lú irun 1930 tó gbé sórí. It's a useless person. Ẹ wo ohun ta ló ṣì ń gẹ̀rí style ká ṣe bẹ́ẹ̀ ká wá fa cross báyìí. Irun 1930, ancient man. Man yóò ní ọpọlọ rárá. Even with that, àwọn òṣì tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì gan, tí èèyàn bá fẹ́ tẹ̀lé Gani Adams kò yẹ kó nítọ̀hún sá ni. Àwọn tó bá ti sá lọ sẹ́yìn Sunday Igboho kò yẹ kí wọ́n sá padà wá sẹ́yìn Gani Adams mọ́. Pẹ̀lú orí burúkú tí màá yín ṣe. Èpè ló ń gbé everybody ṣẹ́. Sunday Igboho lọ́lọ́run gbà fún lọ́wọ́ yìí. Ilé kéwú tèmi lọ àáfàá mi ló sọ fún mi. Ó ní wá ní Ọlọ́run kì í ṣe alábòsí. Ó ní má gbà sí wọn lẹ́nu o. Ọlọ́ alábòsí tó tọ́ lọ́wọ́n bàláyé ò sí. Ọlọ́run gangan ni bàbá alábòsí. Tí Sunday Igboho mọ̀ ṣe ni kò mọ̀ ṣe. Èlò Sunday Igboho ní lọ́wọ́ tó fẹ́ fún gbogbo wa. Ṣùgbọ́n Ọlọ́run ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó kàn déédé fà á yọ. Ó kàn déédé ṣálẹ̀ ṣá. Ó kàn déédé wà ánú ṣe é. Bóyá a rí oore kan tí ìyẹ́ ti ṣe pamọ́ tóun ń jẹ. Bóyá a rí oore kan tí bàbá ẹ̀ ṣe pamọ́ tóun ń jẹ. Tàbí a rí èèyàn kan báyìí tó pé Sunday Igboho fún ààrẹ ṣe láàánú. Tí ṣẹ̀dẹ̀ wá dìde wípé gbogbo tó bá ti rìn sí báyìí a máa rójú orin àtàánú gbà ni. Ṣé èèyàn lè ń bá jà? Ẹ kò máa wọlé ní. Ẹlòmíì tí ò ní platform tẹ́tẹ̀lẹ̀ ó ti ṣí platform Gani Adams tí wọ́n fi ń sanwó ni everybody ń gbá gbás. Ṣé wá rí màdùn ní 1930 yìí ó ti fẹ́ ya wèrè. Kò sẹ́ni tí ò tí gbé ṣépè. Kò sí ẹni tí máa yóò tí yàkàyàkà mi ìṣó pé máa yí nọ́mà mọ́. No, mi ìṣó kí lorúkọ máa yí onírun 1930 ni mo máa ń pè ancient man. This ancient man kò sọ pé ó nọ́mà mọ́. Nǹkan kan ti wọnú ara rẹ̀ psychologically kò gbádùn mọ́. Kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ tí ó gbádùn? Wọ́n fata rẹ̀ ẹlẹ́pọ̀n nàbẹ́pọ̀n ẹ̀yọ̀ kan ló ní. Ọmọ pàgọ́ bí ẹlẹ́pọ̀n kan. Ọlọ́run ọba ó ń ṣe ti Sunday Igboho lọ́wọ́lọ́wọ́. No champion forever. Gani Adams náà ti ṣe síwájú. When Gani Adams was reigning, where is Sunday Igboho? He was nowhere to be found on the internet. Ó lè máa jẹ́ Sunday Igboho láàrin ìlú wọn àbí ní anywhere. Bẹ́ẹ̀ tí ìgbà ló nígbà máa ń lò ìgbà lèèyàn máa ń ní ẹnìkan kí ní ayé. Ẹ bá mi táàgì máa ní onírun 1930 yìí. Ẹ bá mi kọ orúkọ sí comment section. Pé ìgbà lèèyàn máa ń ní ẹnìkan ò ní ayé. No champion forever. When Gani Adams, when people were calling Gani Adams, where is Sunday Igboho? He was nowhere to be found. Ìyẹn ló dífá fún pé nígbà tí àwọn kan tó ń pariwo àwọn kan, Gani Adams were nowhere to be found. Nobody knows Gani Adams then. Ìgbà tí àsìkò Gani Adams dé, ó reign. Ìgbà tí Sunday Igboho ló dé yìí. Ẹ wá ń pariwo tó nìkan lọ́lọ́run dáyé fún ni. Òtùpá ti kọrin. Oníṣẹ́ mi nìkan lọ́lọ́run dáyé fún ni mo ní kó máa lọ bẹ́ẹ̀. Ìgbà tí ìjẹyàn máyé kíní kan ìgbà tí ìlẹ̀ ajayé aláyáyé tèmi ni mò ń jẹ. Orin yẹn sápá mi lórí ni mo ti fẹ́ kọ́. Gani Adams ó lo ìgbà tiẹ̀ ìgbà lónígbà máa ń lò. Sunday Igboho ń lo tiẹ̀ lọ́wọ́. Ẹ ti sọ Gani Adams lèèyàn yẹpẹrẹ. Ẹlòmíràn kan dédé mú fóònù báyìí. Ẹjẹ́ ìbọ̀ta Ààrẹ Ọ̀nà Kakanfò, Ààrẹ Ọ̀nà Kakanfò. Oníkàlùkù wọn fún lórúkọ oríṣiríṣi. Èyí lẹ́ ń bá ti Gani Adams jẹ́ o. Àmọ́ o, kinní kan dájú. Orí kan ló máa ṣiṣẹ́ fórí kan jẹ. Orí kan, I am not talking like you don't support Sunday Igboho for now tí mò ń sọ̀rọ̀. After this show, mo ti lè sọ̀rọ̀ support Sunday Igboho. Orí kan ló máa ṣiṣẹ́ fún orí kan jẹ ẹlẹ́dàá mi má kà mí máa tó máa ṣe ẹrú fún ẹlòmíì jẹ ìdí náà mọ̀ pé mò ń bínú sónítàn. Buhari ló pariwo Sunday Igboho síta. Mo ti máa sọ kíní yẹn fún yín tipẹ́tipẹ́. Yorùbá wù ìyá kálòlò àtìgbàtí mo pariwo Yorùbá nation kíní kan many people ò mọ̀ mí. Nọ́tọ̀ tìgbà tí Adé Buhari mẹ́wọ̀ọ́ lákàǹkò tí wọ́n wá fún mi tí wọ́n kò lù pẹ̀lú mi.
tọkùnrin pẹ̀lú ara wọn tí wọ́n ń bú mi akálòlò adáwọn nílò ìgbà yẹn ló gbé mi síta àwọn kan wà especially made bẹ́ẹ̀. The more you fight them, the more popular they go. The more you fight them, the more they reign. Those are the people tó lóhun ṣàlẹ̀ ṣà tó bá ti ṣe the more tẹ bá ń bú Sunday Igboho the more tó máa dìde sí. Àwọn ẹ̀fẹ́ gbọ́ àkàbà nìyí according to scripture àwọn òwe tí wọ́n gbé fún wa tí Pharaoh ò bá ṣìṣe àní gbọ́hùn Musa as is Moses nítorí pé lè ya ẹ̀hàn náà bàbá oníhun 1930 yìí nítorí pé ó ya ẹ̀hàn náà ẹ̀wọ̀n kan Sunday Igboho ti ń jáde sí bàbá oníhun 1930 please continue ó máa di ìgbà tó bá dá ló máa yí ọlọ́mbrẹ́là yín pé ẹrù lòún rù Sunday Igboho ni for now táwa yìí Sunday Igboho ni lẹ́yìn Sunday Igboho ni may Elédùmarè bless Mọ́tẹ́sọ́lá Òòṣà for us may Irúnmọlẹ̀ bless Àdìsá Adéyẹmọ for us may he be lifted tó jẹ́ wípé apá yín ò tẹ̀ níka ó máa wá fi ń ṣe àtẹ̀gùn he is blessed already ṣẹ́gbẹ́ tẹ́ ń sọ̀rọ̀ yìí àtẹ̀gùn ló máa fi ń ṣe there is nothing you can do about it Sunday Igboho nídìí àwọn kan mi fẹ́ go spiritually mi fẹ́ wọnú ọ̀rọ̀ spiritually àwọn kan wà tó yẹ wípé tó bá ṣe ò gbọ́dọ̀ bá wọn wí bàbá ní 1930 tó mọ̀ pé ancient man nìyẹn àwọn tí wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ God bless you kó máa bú lọ bẹ́ẹ̀ máa bú Sunday Igboho lọ síbẹ̀ àwọn kan tó mọ̀ pé ancient man nìyẹn àwọn àkúdà ìyá 1930 wọ́n máa ń gẹnu tó gbẹ yẹn láyé tá a wà yìí I don't want to go deeper spiritually ẹ jẹ́ ń padà bàbá ní 1930 ó ti ń ya wèrè ẹ bá mi share fídíò ẹ bá mi tag fídíò ẹ bá mi share fídíò ẹ bá mi tag bàbá yìí ìhòòhò ní àgbàdo máa ń wọlẹ̀ òun àkàṣọ ló máa ń jáde àwọn oníhun 1930 gbogbo explain táyà àgbọn kankan Sunday Igboho la mọ̀ Àdìsá la mọ̀ ọmọ aládùúgbò la mọ̀ àmọ́ anybody lọ́wọ́ yìí Ọlọ́run ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni tí wọ́n sáré já ẹ̀sìn kí tó play àwọn tí lè fẹ́ play pọ̀ kí sáré já ẹ̀sìn àwọn oníhun 1930. My own ní làákàyè let me quickly play ẹni tí a bá ti ń follow mi tẹ́lẹ̀ tí máa wo fídíò kan tí mo fi sílẹ̀ lórí YouTube Yorùbáwùyí láàárọ̀ yìí níbi tí Fúlàní kan sọ wípé tóun bá jí èèyàn mẹ́wàá gbé òun tó máa jí èèyàn mẹ́wàá gbé òun náà wà kọ́kọ́ pa méje kóun tó béèrè ransom rárá if you have watched it on my YouTube let me see it in the comment section I have played it this morning tí Fúlàní sọ wípé tóun bá jí èèyàn mẹ́wàá gbé kóun tó bẹ̀rẹ̀ ransom lọ́wọ́ àwọn fámìlì wọn rárá wà á kọ́kọ́ pa méje ló wà á kọ́kọ́ pa wọ́n ṣeré. Yes, I have played it and let me know if I can see that video. I may play it on this show again. Ó lọ́wọ́ àkọ́kọ́ pa méje ṣeré náà wà á pa wọ́n ṣeré. Mẹ́ta tó kù wọ́n mẹ́ta àbẹ̀rẹ̀ ransom láwọn fámìlì. You've watched it, God bless you Mr. Dare. Ó lọ́wọ́ àṣà àbẹ̀rẹ̀ ransom lọ́wọ́ àwọn mẹ́ta tó kù. À ń pariwo Yorùbá kíní kan ni wá 60 million ni wá tí wọ́n bá gbé yàn 60 million tó pa 70% mélòó làwọn tó kù OPC. I cannot put it on TikTok kí wọ́n gbé page mi lọ if you want to watch it come on Yorubawuyi lórí YouTube ó kọ́ tẹ́ fi ń wò mí lórí Facebook yẹn náà ni mo jẹ́ ló lè play torí ti yín if you are on YouTube come on Yorubawuyi on TikTok come on Yorubawuyi on YouTube I will play it for you guys please come on YouTube Yorubawuyi. Ó tó bá gbìyàn mẹ́wàá kóhun tó béèrè owó òtàn rárá ẹ ti wọ láàárọ̀ God bless you màá play fáwọn mo fẹ́ káwọn èèyàn wá sórí YouTube ni ó ní wọn kọ́kọ́ pa èèyàn méje nínú mẹ́wàá kóhun tó béèrè anything wèrè o bàbá oníhun 1930 ó rí pé wèrè nìyẹn
mo kó máa jáde fún mi o mo kó máa jáde mo mọ̀ o ní làákàyè yòó kọ̀ọ̀kan ò ń bú àwọn obìnrin ò ń wọ kíní kan òbò ìwọ yìí ìwọ rádaràda bí àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ yìí ó dá o ṣáájò tó bá dẹ̀ bọ́ta fún mi tí èmi àti ẹ bá tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà máa jẹ́ kí íńtánẹ́ẹ̀tì sú ẹ a lọ go deeper lórí ọ̀rọ̀ ilé ayé ẹ a gbé síta a jẹ́ kí íńtánẹ́ẹ̀tì sú ẹ àwọn bá sì ń bẹ ẹ̀pọ̀ yẹn wọ́n sì ń bẹ ìṣeré ni ayé làgbà bẹ̀ tí bá bẹ lọ́wọ́ sí kí báyìí tí ìlẹ́sẹ̀ sí ní gbogbo ara sí tí á ta tí á padà yẹ kí ló dé kí ló ń ṣe yín ẹ fẹ́ pè fúlàní yẹn ká tó lọ síbi tá a fẹ́ lọ olóyè Sunday Igboho. To ai yanzu ma kinafin ba ma yanzu ba da duk ba kinafin ba yanzu za a yi kinafin da duk ba kinafin ba yanzu za a yi kinafin ne daga yanzu duk inda na kamo mutum 10 to mutum 7 zan kashe in ban mutum 3 insha Allah in za ku ya kawo ƙarshen ta'addancin sai ku kawo addu'a za a shirya mutum ba da faɗa ba insha Allah duk wani ɗan kinafin ina ba shi shawara duk inda ya kawo mutum 10 to ya kashe mutum 7 ko ya rike mutum 3 insha Allah. Èmi ò gbọ́ Haúsá ṣùgbọ́n àwọn tó gbọ́ Haúsá mo ní kán bá mi tú wọ́n ló ní iṣẹ́ ajíyàngbé iṣẹ́ apanilẹ́kúnjayé lòun ń ṣe OPC bólẹ́wà ẹ̀yìn wèrè kẹ́kọ̀ọ́ ṣe bí olórí burúkú èèyàn kan ló ń sọ̀rọ̀ yìí lórí íńtánẹ́ẹ̀tì ló fi ń bòstì tó bá jí 10 gbé òun á kọ́kọ́ pa 7 náà kóhun tó gbọ́ anything. Somebody said this guy must be arrested. Arrested by who? Hello, my arrest here. Nobody. Àwọn ọmọ gangan sì nìyẹn. OPC. Kò jẹ́ olúre ṣe ẹgbọ́kọ olúre ẹgbàdo olúre. Nìkan ṣe. Now, Sunday Adeyemo Igboho ti sọ̀rọ̀. Let me quickly play Sunday Adeyemo Igboho or let me play this guy first. Mo fi Ọlọ́ọ̀bá tó dá mo fi búra mo lè mú Sunday Igboho ṣá. Mú Sunday Igboho ṣá. Ọlọ́run lè mú Sunday Igboho ṣá. Mo fi Ọlọ́ọ̀bá tó dá mo fi búra mo lè mú Sunday Igboho ṣá. Mo mọ àwọn kankan tó yẹ pé tí a bá ṣàpapọ̀ gbogbo tí ń jẹ́ agbára lára Sunday Igboho ṣá gbogbo ẹ̀ pátápátá ní odò mi. Mo lè jọmọdé o àwọn tí ń gbénú mi ó ju tàgbàlagbà lọ. Ẹ lè máa fojú ọmọdé wò mí. Ẹ̀yin ìyá Sunday ṣe wà ń bẹ̀. Gbogbo ọ tó bá fẹ́ mú Sunday Igboho ṣá lọ bá mi wá atare méje bá mi wá ìyèrè osùn wá bá mi wá wèrèpè tó bá gbẹ dáadáa wèrèpè tó gbẹ dáadáa bá mi wá bí àbí méje wá ata gbígbẹ yẹn má jẹ́ ó pọ̀ púpọ̀ bá mi wá díẹ̀ àwọn ọmọ OPC ó ti fún kó wá gún gbogbo ẹ̀ papọ̀ tó bá ti wá gún gbogbo ẹ̀ papọ̀ tán wá ra epo pupa gbé epo pupa yẹn sẹ́gbẹ̀ kan so wá rí gbogbo àwọn tó gún papọ̀ yìí dà sínú omi tí èèyàn lè fi ṣanra lẹ́ẹ̀kan tó bá ti wá dà sí tán jẹ́ kó jẹ́ ní dédé aago kan ọ̀sán gbé omi sínú léwẹ̀ kó wá máa fi omi náà kó máa fi ṣanra kó wá máa pe ohùn báyìí wípé fún ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú kò yọ báyìí fún ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú fún ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó wá dákọ ara rẹ pé èmi lágbájá ọmọ lágbájá o èmi ni mo fọwọ́ ara mi ṣera mi. àwo lọ. ṣó ti yọ pé èmi lágbájá ọmọ lágbájá o èmi mo fọwọ́ ara mi ṣera mi kó mọ fomi náà ṣanra kó mọ fomi náà ṣanra kó mọ fomi náà ṣanra. tó wá rí epo tá a ní kọ́ gbéra kalẹ̀ má jò jìnnà síbi tó bá wà púpọ̀ jù torí ìbàdí táyà tó bá sí èrè kúrò nínú léwẹ̀ ṣó ti yọ ìgbà tó bá fi sí èrè kúrò nínú léwẹ̀ tó fi sí èrè wọjà epo pa lọ́pàdà á fi para nígbà tí wèrè pé bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára rẹ̀ ọlọ́ fi epo gbà ọlọ́ fi para ó ti yọ wá èyí tó bá fẹ́ mú Sunday Igboho ṣà fún ọ̀sán ní tó bá ṣe fún ọ
bàbá ní màá wá ṣe fún ọ bí ó ṣàìdá fún ọ tó ìfẹ́ mu tí wọ́n náà fi ga lórí búkà ẹlẹ̀ tó dẹ̀tí ọ sọ fún mi. àtàgbègbè yẹn mọ́jọ. ṣe rí mo mọ̀ play fídíò yìí ni àwọn tí wọ́n ti gbọ́ kí ní tẹ́lẹ̀ wọ́n ti bẹ̀ sí ní wọn ọ̀bọ yìí lé pè ní comment section. ẹ lọ kó àwọn 50 Sunday Igboho Gani Adams kalẹ̀ nísìn 49 ló ń support Sunday Igboho tẹ́bárí èèyàn tó support Gani Adams OPC ni. Now let's listen to this àdìsá mo ń bọ̀ because olóyè fún mi ní fídíò tó ní kí n play fún yín. tí mi pẹ́ yìí kan ṣì pa ń bí ìdìbò nù Gani Arékúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bí ìwé ni wọ́n bí ìdìbò nù Gani Arékúyẹrí ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì nísìn bí wọ́n ṣe ń fi Gani Adams ṣanwọ́ àwọn yẹn kàn fi Gani Adams ṣanwọ́ ni ẹ̀yẹ́ OPC àgbàtẹ́ ẹ̀ sọ Gani Adams lèèyàn yẹpẹrẹ everybody lọ ra ẹlòmíì tí ò ní data ó lè yá data múrí márùn nítorí pé ó fẹ́ bú Gani Adams ó fẹ́ support Sunday Igboho tí wọn Sunday Igboho ń gbé fún gbogbo wa àní Ọlọ́run ọba ni ọba alábòsí àwọn kan wà nínú ayé tó bá ṣẹ̀ ò gbọdọ̀ bá wọn wí Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ o tó máa ṣèkà fún yàn tó máa ṣèkà ẹyọ kan fún yàn Ọlọ́run máa fìyà yẹn jẹ wọn ní ọ̀nà 10 bẹ̀tù wọn tó ṣèkà fún yẹn tó bá sọ wípé o fẹ́ gbèjà ara ẹ wàá padà kàn dín nínú iyọ̀ ni ẹ wò gbà tí Sunday Igboho ń pariwo Yorùbá nation tí Buhari ò bá ní kí wọ́n lọ sílé Sunday Igboho to God who made me ọmọ wa nígbà tí wọ́n pẹ́ Yorùbá nation láti àti máa ṣe rally wa àti máa ṣe protest wa àìmọye èèyàn gan ti kó nínú Yorùbá nation tó pé Buhari ló pariwo Sunday Igboho àwọn kan wà bẹ́ẹ̀ nínú ayé the more you come for them the more Elédùmarè bless them tí Buhari oya ẹ̀yin èèyàn mi gbàtà pariwo Yorùbá nation kí Sunday Igboho kí Buhari tó sọ pé kọ́ lọ sílé Sunday Igboho ẹjọ́ torí Ọlọ́run ṣé àwọn èèyàn ọmọ Sunday Igboho tó pọ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn tí Buhari ní kọ́ lọ sílé ẹ̀ lẹ́yìn tí Buhari ṣe tiẹ̀ tán tó wà lẹ́yìn odi tí wọ́n mú ní Benin Republic àìmọye èèyàn ní òmò pé ibì kan wà tó ń jẹ́ Benin Republic gbà Sunday Igboho dé ìlú wọn tí wọ́n mú sọ́hùn wọ́n fẹ́ẹ́ lè má fi Sunday Igboho kalẹ̀ torí hòtẹ́ẹ̀lì wọn ń tàbí àwọn èèyàn ti ìlú òyìnbó lọ lójì sí hòtẹ́ẹ̀lì ní Benin Republic àwọn èèyàn ti ìlú òyìnbó lọ ṣe dáadáa nísìnyí àsàtúnà tí mo bá yín sọ̀rọ̀ yìí mẹ́ni ọmọ Yorùbá tí wọ́n ní owó ni wọ́n ti ra ilé sí Benin Republic mẹ́ni ọmọ Yorùbá tí wọ́n ní owó ni wọ́n ti dá company sí Benin Republic àwọn ẹ̀ṣà èèyàn wà bẹ́ẹ̀ ó lè wà nínú ọmọ ẹ ó lè jọkọ ẹ ó lè jẹ́ ìyàwó ẹ ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ ó lè jábọ ẹ ibi tó má ti fẹsẹ̀ tẹ̀ báyìí má lè wọn o bí ìtàn kan tí ìyá mi sọ fún mi ó lẹ́nìkan ní ṣọ́ọ̀bù ó ní wèrè kan máa ń sùn síwájú ṣọ́ọ̀bù ẹ̀ olówó adéjọ kan ní wèrè yẹ báwọn lé dànù ẹ lè kó o ní náà wá lé wèrè yẹn lọ ìjọ kejì làwọn olè wá já ṣọ́ọ̀bù ẹ̀ àti sámọ̀ táwọn olè bá fẹ́ já ṣọ́ọ̀bù lóru wèrè yẹn ló máa ń yọ àdá sí wọn tó máa fi ń sá tó bá ṣe rọ́ọ̀bù tó ní gbogbo àdúgbò yẹn ṣọ́ọ̀bù ti ẹnìkan ni wọn ò lè rọ́ọ̀bù ẹ ti ráyé ẹ̀yin lẹ máa polówó Sunday Igboho débi gíga ẹ fẹ́ gbọ́ tí ò bá sí voice note tó jáde ń gbà yẹn wípé Sunday Igboho ló pa Bọ́lá Ìgè òfò lọ́nà bàbúrà Tinubu lè má rí Sunday Igboho tọ́rọ̀ tí mo sọ yìí tó bá ń wò yín lákìyẹmí ara tẹ bá ń lẹ́ǹ tó bá ń mú yẹ̀ ẹ̀sẹ̀ jẹ́ kí n mọ̀ tí ọ̀rọ̀ pé Sunday Igboho ló pa Bọ́lá Ìgè tí ò bá bọ́ta Tinubu sọ́jú Tinubu lè má rí Sunday Igboho ṣé pé nínú ọ̀rọ̀ orúkọ Tinubu náà ti jáde wípé Tinubu owó Sunday Igboho ní 50 mílíọ̀nù kìíní kan àwọn náà Sunday Igboho lọ pa Bọ́lá Ìgè àwọn kan wà nínú ayé bẹ́ẹ̀ ẹ máa parọ́ mọ́ wọn ẹ máa plan àti ṣèkà fún wọn wọn máa fi rógòlò Tinubu lè má rí Sunday Igboho àti mo máa pariwo dì sí Tinubu ṣe ní Sunday Igboho Sunday Igboho freedom kò ní wù wá lójú Tinubu sọ́jú Tinubu ò gbọ́ nǹkan kan ẹ̀yin lẹ́yìn tí iṣẹ́ fún ọmọ adé yẹ mọ́ àwa wá fi àsìkò yìí Yorùbá wù yìí mo fi dédé àsìkò yìí bẹgbẹ yan mo fi sì tẹ̀ ń jáde ní àṣẹ Elédùmarè
tí ẹ bá rówó ra data ẹ gbé nǹkan tẹ níta láti fi ra data láti bá Àdìsá torí nílẹ̀ Yorùbá we still need him. Èmi ń gbádùn ògo ẹ̀, àwọn ògo ṣáínṣáín ni, àwọn ògo tọ́lọ́run bá dúró tì ní. Àwọn ẹyin wọ́n ní àwọn ẹyin ijú kan wà tó ń pè ẹyin ijú Elédùmarè, ara àwọn ẹyin ijú Elédùmarè ní Sunday Igboho wà. Kò tó bá dẹ̀ na igi kó fẹ́ ti di ẹyin ijú Elédùmarè, àgbá kò fẹ́ ṣí ẹ́ ni. Àwọn tó sọ̀rọ̀ sí Gani Adams tí wọ́n ti ń wọ́ Gani Adams jẹ́ ká gbọ́rọ̀. Ó ń surprise mi pé nǹkan ṣì pa ń believe nínú Gani Arékúyẹrí. Èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú. Àwọn bọ́ọ̀sì jáde sí wọn, wọ́n pa wọ́n bí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tó wà lórí show yìí ẹ bá wa like show yìí ẹ bá wa like show yìí ẹ bá wa ṣe thumb up lórí show yìí ẹ bá wa fi comment ẹ bá wa fi fihàn sí comment section ẹ tó wà lórí TikTok tó bá fẹ́ wo fídíò táwọn fídíò tá à ń play ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ wá wò lórí orúkọ tẹ fi ń wò mí lórí TikTok yẹn náà dá fi ń jẹ́ lórí YouTube ẹ wá wò ń bẹ̀ ẹ lè má ti send the request o because tẹ́ bá power tap lórí TikTok a lè gbé yín wọlé mo gbọ́ àwọn send the request a lè gbé yín wọlé a gbé yín wọlé YouTube máa drop TikTok máa drop yín so òun ò dẹ̀ fẹ́ máa ṣe wàhálà mi lára àṣẹ dànù. tẹ bá ti ẹ máa bá mi fi yẹn láìpẹ́ mo fẹ́ sáré play mo fẹ́ sáré gbé nǹkan wá fún yín kí n tó play Gani Arékúyẹrí. mo rí fídíò kan àbí fọ́tò kan tí wọ́n sẹ́ndì sí mi fọ́tò yẹn ni mo play fọ́tò kan sẹ́ndì sí mi wọ́n ní Sunday Igboho for Ààrẹ Ọ̀nà Kakanfò ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ṣe pósítà yìí àmọ́ pé ẹ nífẹ̀ẹ́ Sunday Igboho ni ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run mo láyè láti sọ fún yín pé Sunday Igboho ò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò láéláyé ọmọ ọba ni Sunday Igboho tó bá pé Sunday Igboho bá jẹ́ tó bá pé ìyá Sunday Igboho jẹ́ ọkùnrin ni Sunday Igboho ló jẹ́ kó jẹ ọba Ìgbòho tọmọ ọba ò kí ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ wádìí ìtàn Yorùbá dáadáa ọmọ ọba kò lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò láyéláyé ó yẹ kó yẹ yín ju bí mo ṣe sọ lọ ó láwọn tó máa ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbẹtẹ nífẹ̀ẹ́ lórí Sunday Igboho tó lọ ṣe pósítà yìí Sunday Igboho for Ààrẹ Ọ̀nà Kakanfò Sunday Igboho for Ààrẹ Ọ̀nà Kakanfò Sunday Igboho ò lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò láyéláyé kò possible kò lọ́fẹ̀ẹ́ kódà tó bá fi kò gbọdọ̀ gbà ẹ fẹ́ gbọ́ tó bá fún Sunday Igboho ní Ààrẹ Ọ̀nà Kakanfò kò gbọdọ̀ gbà tó ọmọ ọba ni ọmọ ọba ò kí ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọkọlọmọ ẹrú ló máa ń jẹ mi ò mọ o ṣùgbọ́n ọmọ ọba ò kí ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ bí àwọn God bless you for saying fact ẹ lọ bí àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá máa ṣàlàyé fún yín now ẹ wá wo àwọn ṣe ń yẹpẹrẹ Gani Adams lórí íńtánẹ́ẹ̀tì rèé ó tẹ̀sí wá jogun báyìí. Àwọn fi náà sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ò ní dáa. Ó ń surprise mi pé nǹkan ṣì pa ń believe nínú Gani Arékúyẹrí. Èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú. Àwọn bọ́ọ̀sì jáde sí wọn, wọ́n pa wọ́n bí wèrè ni wọ́n pa wọ́n fi náà sí wọn. Ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ò ní dáa. Aṣọ obìnrin náà lóhùn náà wọ̀ fún tó fi sáko lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn, wọ́n fi náà sí mọ́tò wọn 2002. Ìmí inú wọn tó jẹ́ indíjì ọ̀wọ̀ wọ́n lè kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá wọ́n ṣe wá ń bẹ̀bẹ̀ fún wọn ni. Ayé onírọ́mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo sọ yìí. Lọ́wọ́. Àwọn tó wá nú wọn tán kóra wọn wá gbà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ́bẹ̀ tí ń wò yẹn. Ìjọba kékeré ẹ wá fi kàn bí olóyè Sunday Igboho ẹ sọ ọkùnrin kan tí ẹ gbọ́ tẹ́lẹ̀ yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bì nípò ẹ̀ tó ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wà á tiẹ̀ lájàbò ó wà ń bẹ̀rù station ó ń bẹ̀rù kékeré kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lọ́wọ́ ọ̀fẹ́ níbo kò ní kú kò ní
tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbájú kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti burí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣiṣẹ́ woman Gani àríkú èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa kábíyèsí àwọn tí fà ṣeun yẹn àwọn yẹn strong ṣẹ́rí tí ẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn tó nugbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ àtàbà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́rùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bíi kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ ká kọ́ni lówó ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ̀ ní ẹ̀rù ò ní gbà ẹ́ ìkìyàgàn wàá tún ní èèyàn gbúdọ̀ jákin ó gbúdọ̀ jákin akin àwa. màá pè yín padà sá jẹ́ kí bọ̀bọ̀ yìí délẹ̀ wéréré o ọmọ wa ní. Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́rùn yẹn ẹ máa jára yín lóye mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣiṣẹ́ woman Gani àríkú èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa kábíyèsí àwọn tí fà ṣeun yẹn àwọn yẹn strong ṣẹ́rí tí ẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn tó nugbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ẹ jọ ẹnìbọdè gbọ́dọ̀ rẹ́rìn gbèdé wo ṣó yìí mi bẹ ẹni tó bá fi lè rẹ́rìn tẹ ń wo ṣó yìí tẹ bá fi lè rí ẹ̀rín pẹ̀lú ọ̀rọ̀ tó bọbọ yìí sọ èmi àti yín àjọ wojú ara wa lórí ètò yìí ẹnìbọdè tó bá fi lè rẹ́rìn lórí ṣó yìí máa blọọkì onítọ̀hún ní ṣèṣe pẹ rẹ́rìn èmi gan mi wà mo fẹ́ fúlàní ni ìgbọ̀sọ̀gbọ̀ tí bọbọ yìí sọ kò fọ́nì náà àríyìn gbọ́dọ̀ rẹ́rìn ọ̀tẹ̀ èyí tó ṣó ẹ̀rìn ẹlẹ́tì rẹ́rìn yó aláì this guy no go make careful dáre kí ló ń pa yín lẹ́rìn adé ẹ má rẹ̀ yàn lẹ́dọ̀ ẹ wá ń kọ kọ́mẹ́ǹtì ẹ̀rìn kí ló dé náà irú àwọn bá sì wọ lélẹ̀ mi ì sọ pé ṣáàlẹ̀ gbàyàwó bọ̀bọ̀ yìí bí ṣe wà ń fẹ́ fran ni màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo dẹ̀ máa fran ni mi ní àìwọ́ tó wà ní Mrs. Gani àlọ́ láfíàyà ṣé ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo fẹ́ fran mi fẹ́ rẹ́rìn fẹ́ kẹ́nìbọ̀dì rẹ́rìn yes nǹkan tó bọ̀bọ̀ yìí ṣe kò fọ́nì rárá náà rú nonsense you will hear from my lawyer mo láti pe lọ́ọ̀yà mi kan wá rí yẹn ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni wà lórí TikTok ẹ lè máa bọ̀ lórí YouTube Yorubaland wọ́n ní ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹnìbọ̀dì gbọ́dọ̀ rẹ́rìn o àwọn kan láfúláfúlá jẹ́ ń gẹ́ta ara mi sí ẹ̀ tó mo fẹ́ kí bọ̀bọ̀ yìí ṣe nǹkan tó máa ti rẹ́rìn. ó ń surprise mi pé nǹkan ṣì pa ń believe nínú Gani àríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bíi wèrè ni wọ́n pa wọ́n fi ná sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ní dáa aṣọ obìnrin náà lóhùn náà wọ̀ fún tó fi sáko lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n fi ná sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ ndíjì ọ̀wọ̀ wọ́n lè kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá wọ́n ṣe wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ẹrù ayé onírọ́mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo sọ yìí lọ́wọ́ àwọn tó wá nú wọn tán kóra wọn wá náà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ́bẹ̀ ṣé ń wòye nǹkan pé kíni ẹ wá fi ń kàn bí olóyè Sunday Igboho ẹ sọ kòbí kan tí ẹ gbọ́ tẹ́lẹ̀ yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bì nípò ẹ̀ tó kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wá tiẹ̀ lájàbò
ó wá ń bẹ̀rù station ó ń bẹ̀rù kékeré kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lọ́wọ́ wọn fẹ̀ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbádùgbò kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti burí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣíṣe woman Gani Areku èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa kábíyèsí àwọn tí fà ṣeun yẹn àwọn yẹn strong ṣẹ́rí tí ẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìí tó nugbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ àtọ́ba ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́rùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lórúkọ ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bí kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ pé akọni ló wò ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ̀ ní ẹ̀rù ò ní gbà ẹ́ ìkìyàgàn wàá tún ní èèyàn gbúdọ̀ jákín akin àwa tá a ní kankan igan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá research lẹ́nu fún kí mo lè lọ I can go with them pú kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tì ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ẹ̀rí tó sọ pé kí wọ́n sọ pé kí wọ́n máa ti ààrẹ ni ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn ṣó mọ nǹkan ẹ̀rí tó kọ àwọn èèyàn síta pé kó máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkọ́ máa búlẹ̀ why so ẹ fi ilẹ̀ kò ní aṣọ woman ni ọjọ́ tó wá sọ̀wọ̀ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni ṣó parọ́ ni mo ló sá ni aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ ayé onírọ́mọ ní kò ní dáa ẹ béèrè. bọ̀bọ̀ yìí aláàtì ààrẹ ìsì ẹ̀ máa lọ pe lọ́ọ̀yà mi sí bọ̀bọ̀ yìí ẹ jọ. ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi. máì sì kíwa olóyè máì sì kíwa ẹ jọ tó lọ lọ ohun tó ń lò tó bá ti gé ọṣẹ fún mi ní play fídíò ẹ bá mi láìkì ṣó yìí ó ní ìyàwó táwọn wo ṣó yìí àti tó ti fi kọ́tà tó láìkì ṣó yìí bá wa láìkì ṣó yìí olóyè ló sẹ́ni fídíò yìí sí mi nísinsìnyí wọ́n ní kí bá wọn gbé fún yín bá wọn ti sọ̀rọ̀ ẹ bá wa láìkì ṣó yìí ó máa lo nǹkan àmọ́ kan tó ń lò ó máa lo nǹkan tó bá ti ṣó fídíò ẹ̀ báyìí ẹ gbòòrò Sunday Igboho kò lè gé ọṣẹ fọ́dùwẹ̀ kò gé ọṣẹ fún mi ẹ sọ̀rọ̀ ká gbọ́ yín. Hello. À ń gbọ́ yín o tí ọlọ́yìn bá ti gé ọṣẹ fún mi ní play fídíò ẹ̀. Kí lẹ tún sẹ́ndì sí ọmọ adáàrí ìpèpè kìtì mọ̀ bẹ́ẹ̀ fàṣọ ìjà mọ́ mi ẹ máa fàṣọ ìjà àbúrò àwọn èèyàn wáyé mà wá dáre ọmọ àti fẹ́ jáṣọ mọ́ mi lọ́rùn àgbà mi. Kí ló máa ṣàánú fún mi bọ́lá wá já sí báyìí tó yọ lọ. Ó ibi tẹ sẹ́ǹdì ẹ̀ sí òun. Ìdí ni mo wà lénìí ibi mo ti pàdé ààrẹ wa ààrẹ jọlọ òrógùn kálógún òrìjọlọ débi tí àyà tí bàbá ń fẹ́. Ẹ bá mi dáńlóòdù ẹ̀kẹ́ sẹ́ǹdì ẹ̀ sí mi fóònù tó wà mí bí ò lè dáńlóòdù ẹ bá mi dáńlóòdù ẹ̀ lọ tún wá já síbi ààrẹ jọlọ bá wò ó ọmọ ìṣàánú fún mi tó fídíò wà nílé rẹ ẹ bá mi dáńlóòdù ẹ o. Fẹlá ní wọn ti yàlàyé. Ààrẹ jọlọ ẹ pìyàn láríkú yẹrí àti yanjú táríkú yẹrí lọ́wọ́ àti ìrìnyanjú ẹ tún sọ pé ààrẹ jọlọ Mrs. Gani Adams ẹlẹ́rìí ṣẹ́rí ẹ̀yin náà máa kó lọ sí station Igboho òòṣà
akọ náà ẹ bá mi top up lórí show yìí kí ló dé táwọn yóò ti top up lórí show yìí àbẹ́mi ni mi rí top up ni ààrẹ aríkúyẹrí la ṣì ń fà lọ́wọ́ ẹnìkan tó tún pé ààrẹ jọ̀lọ́ ó lóun pàdé wọn pàtí ààrẹ jọ̀lọ́ bá o. bàbá kìnì tó speak English I will not play olóyè for you olóyè nǹkan tó ń lò yẹn tó bá ti fún mi nínú ẹ̀ èmi gómìnà fa wàhálà wọ́n ní kọ́ wa lórí ayé mi lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nu the most popular person lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nu Sunday Igboho ni kí ló dé Igboho tó ní nǹkan mi nínú ni gọ́ṣẹ́ fún mi ò gọ́ṣẹ́ fún mi ọjà pé èmi gan máa lọ jẹ́ ìyàwó OPC nísìn ó ti ń di ìlara báyìí ṣé ìlara ni àbí ìtara ó ti ń di ìlara olóyè ó ti ń di ìlara èmi gan máa lọ jẹ́ ìyàwó OPC báyìí gé ọṣẹ fún mi olóyè gé ọṣẹ fún mi tí ò bá fẹ́ wàhálà èmi àti ẹ kí ló dé náà ó lè yù bá bàbá ọmọ méjì fẹ́yàn kan ó káwọ́ sókè mo tún jọ ọ̀sẹ̀ mọ́lẹ̀ pé ọmọ aládìkú gbé fún gbà fún àsìkò tiẹ̀ ló ń lò ọlọ́run ẹni tó bá sọ pé kó má lásìkò tiẹ̀ wá kàn jẹ́ wọ́n máa yé ni wọn ò mọ̀ ni ẹni kan lọ mọ̀ Igboho bàbá let's hear from Sunday Igboho kọ́ let's hear from Sunday Igboho ni èmi kọ́ mọ̀ máa play ẹ̀ fún yín ni mo máa play Igboho fún yín ni ìyá I can play ẹ̀gbẹ́ kò dé fáìn náà. àwọn ọ̀tọ́ táwọn èèyàn wá fi láìkì kí ló táwọn èèyàn fi láìkì ẹ̀ pàápàá kí ló táwọn èèyàn fi láìkì ẹ̀ máa be careful ẹ̀ kà pílẹ̀ ẹ̀ bẹ́ẹ̀. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọmọ bẹ́ẹ̀ sí àtìgbò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ ẹ̀jọ̀ tí tán lè kaná ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán látò sinmi pẹ̀lú wọn ní mo sọ bẹ́ẹ̀ fún mi ṣe ìfẹ́. ẹ wo ẹni tó ń bú tó ń sanra ẹ wo ẹni tí wọ́n ń bú ẹ wo bó ṣe ń sanra olóyè ẹ jẹ́wọ́ fún mi ní sọ pé àwọn fásitì mi ò ní gbọ́ láàrin èmi àti ní ìkọ̀ ẹ̀kọ́ sọ fún mi bí àwọn ọmọ Gani bí àwọn ọmọ OPC ṣe ń ya wèrè títí tì àràgà bàbá onírun 1930 olóyè ẹ̀dẹ̀ ń sanra ẹ̀dẹ̀ ń fírẹ́ṣì ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run Sunday Igboho bẹ̀rù Ọlọ́run ó ti fẹ́ pa bàbá onírun 1930 lọ ẹ bá wa ṣí ẹ fídíò yẹn gé ẹ tó bá dé di fídíò yìí lódìdí gan ẹ bá wa dá síta màá post ẹ láìsí pé mo sọ̀rọ̀ sí gan ẹ bá wa bẹ Sunday Igboho olóyè wà kọ bàbá onírun 1930 wà kọ bàbá onírun 1930 àdìsá bàbá onírun 1930 wọ́n máa pa máa yìí àtúbọ̀tà ẹ bá mi download fídíò yẹn kẹjù sí mi à ń gbọ́ yín hello. mo ní mi ò tí bá a ní mo ní ẹbí tí mo sẹ́ndì sí yín kẹ́ẹ̀dẹ̀ jẹ́ káwọn èèyàn tí mo sẹ́ndì sí yín ìgbà yẹn ní ṣó wa máa dùn láti rọrọ̀ sọ dáadáa. níbi tí mo ti máa play ẹ̀ ṣẹ́rí fóònù tó wà lọ́wọ́ mi kò sí TikTok lórí ẹ̀. ẹ mọ̀ ọ́ máa ṣe fún mi fídíò yẹn ṣe bẹ́ẹ̀ download ẹ̀ lẹ́gbẹ́ picture tí yín sí. bẹ́ẹ̀ ṣe kẹ́tọ́ post ẹ̀ sórí page yín ẹni ṣùgbọ́n kẹ́tọ́ post ẹ̀ sórí page yín bó ṣe wà yìí kẹ́tọ́ post ẹ̀ send ẹ̀ sí níbẹ̀. ẹ jẹ́ kí n lọ wò ẹ kàn send ẹ̀ sí níbẹ̀ ẹ̀ ṣe. bàbá Èkìtì wọ́n ṣàfẹ́ fa sójà ṣẹ́tì rẹ́dì. à ń sọmọ ọkọlà tó ń dáná gbére ẹ síbi bíi gbére ẹ síbi àdìsá gbére bọ́ sókè báyìí. kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi. a kì wá ara ń kan wá Sunday Igboho ara ń kan wá ògbé mọ̀ láàgùn ògbé mo gbé fóònù dání Sunday Igboho ara ń kan wá ọkọ̀m à ń sọmọ ọkọlà wàláyé ẹ̀dá àwọn fáǹsì Yorùbá wù yìí Ọlọ́run mo fẹ́ gbogbo yín gba pààrọ̀ àtẹ̀yìn káfẹ́ fẹ́ gbòdì gba pààrọ̀. báwo ni wọ́n máa búyàn wọ́n máa dírẹ́ẹ̀dì èèyàn orí ẹ̀yìn tó máa jẹun ó dàpọ̀ ẹ̀sẹ̀ jẹun tó ń gbé bọ́tù wọ̀ tà dání olóyìnbó ṣe ń bú yín tó ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ti fẹ́ pa àwọn ọmọ Gani Sunday Igboho ó ti fẹ́ pa àwọn Gani Adams Ọlọ́run ṣàánú fún
ṣàánú fún wa o Olúwa bàbá Èkìtì ti tẹ̀lé ẹ̀tọ́ bí ọlọ́tẹ̀ ní bàbá Èkìtì wọ́n lẹ́kì wàhálà bàbá Èkìtì a ní láti sùn bàbá Èkìtì mo fẹ́ sùn bàbá Èkìtì Ọlọ́run bàbá Èkìtì mú láti sùn yín kò yí sí torí Ọlọ́run bàbá Èkìtì yóò ẹ̀yin ṣèyàn Ọlọ́run ẹ bá wa gbóhùn sókè bàbá Èkìtì fẹ́ẹ́ sí ni bàbá Èkìtì. Hello à ń gbọ́ yín o. Mo gbàdúrà fún yín. Ibi ni mo wà lénìí, ibẹ̀ mo ti pàdé ààrẹ wa, Ààrẹ Jọ̀nà. Ebele máa bá bọ̀ láti fi tẹ wà lágbára Ọlọ́run. Ìdùnnú àlàáfíà ajẹ́ tàwọn ọmọ yín àtọkọ yín agbára Ọlọ́run. Ṣé rí ibà bá Gani Adams àbí kí náà pé máa yàbí. Lóògùn ọ̀fẹ́ o. Ṣé rí mo rántí. Ẹ bá wa kẹtó rántí ẹ bá wa fi lóògùn ẹ bá ti pé ibà Gani Adams ẹ bá wa fi lóògùn ọ̀fẹ́ o. Ibà Gani Adams mo rántí 97 nígbà tó wá sílé Ifẹ̀ àwọn àti Fáṣetán náà fẹ́ parí ìjà tó wá padà wá jà tó fẹ́ da pálásì táwọn ọmọ rẹ̀ ti fẹ̀ wọ́n yá sí wọ́n lé wọn bí gbogbo mọ́tò tó ń gbé wá wọ́n sá lọ ní àwọn ọgbà ẹni fẹ́ ọ̀tí àti bẹ́ẹ̀ mọ́dẹ́kà ti fẹ́ náà ọ̀tí wọ́n lé wọn ẹsẹ̀ wọn ò balẹ̀ wọ́n ní òsì tí wọ́n kàn ń lọpọlọ ló kàn fáwọn ọmọ Èkó yẹn rúgbó ni. àní ẹja parí tó wà nílẹ̀ má jẹ́ ajá. Báyẹn fẹ́ ọmọ ẹ nígbà táwọn èèyàn ẹni tó ṣe dáadáa tó ò fẹ́ jẹ́ kó ṣe dáadáa tó jẹ́ pé nǹkan ìbàjẹ́ nìyẹn ni wọ́n wà fẹ́ wá máa gbowó kó kẹ́nìkan máa ṣiṣẹ́ kó wá wà lábẹ́ kó bá fọ kìíní yẹn ṣé ẹ lọ́sẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn pẹ̀lú kókó tí mo kàn tó gbé sọ ní advice fún olóyè Sunday Igboho ṣé ẹ lọ́sẹ̀ bàbá tiwa ní lọ́wọ́ ń sìn ṣé rí kán wo bàbá tí wọ́n ní Sunday Igboho lọ́wọ́ sí bàbá Yorùbá ní lọ́wọ́ sí ṣe rí nǹkan tẹ́mi kàn fẹ́ fàyọ níbẹ̀ ni pé àwọn ọmọ tó ń gun ọ̀kadà ní Nàìjíríà tó ń gun ọ̀kadà ká máa wá bẹ́ẹ̀ sí tí wọ́n ń kó amúníṣà síbẹ̀. Fáàtì mo ń sọ fún lónìí àwọn ọmọ Fúlàní tó ń gun ọ̀kadà tó ń gun. Bàbá Èkìtì ẹ ní sùúrù bàbá Èkìtì ẹ ní sùúrù ẹ jẹ́ kán délẹ̀ náà. Gbogbo wọn látọ̀là lọ́wọ́ kó amúníṣà síbẹ̀. Ó dà ṣé ó ti yé yín. Ó dà ẹ ṣeun. Ṣẹlẹ̀ lórí online but kán máa wù wọ́n láti ọ̀la lọ. Nítorí gbogbo nǹkan tó ń ṣe wọ́n ń kó àwọn nǹkan síbẹ̀. Ẹ ṣe gan. Thank you. Ṣé ká gbé bàbá Èkìtì wọlé bàbá Èkìtì kí wọ́n láìkì wàhálà báyìí. Ṣé ká gbé bàbá Èkìtì wọlé bàbá Èkìtì fẹ́ fàájà ẹ jẹ́ ká dìbò ṣé ká gbé bàbá Èkìtì wọlé àbí ká máa ṣe ṣòwò àlọ bọ̀sí lórí ṣòwò yìí mi ìfẹ́ wàhálà ṣé ká gbé bàbá Èkìtì wọlé wọn náà wọn fẹ́ fàájà bàbá Èkìtì ti sùn má sùn bàbá Èkìtì ti kọ́. Ibi ni mo wà lénìí ibẹ̀ mo ti pàdé ààrẹ wa Ààrẹ Jọ̀nà òrógùn kálùgbó òrìjọ̀lọ́ débi tí a yà tí bàbá ń fẹ́ lá tó ń ṣe yàrá yèlò tó ń ya tán tọ́kì jẹ iye tán chicken jẹ àbẹ́ rí nǹkan ẹni oyè ó máa gbẹ́ kó gbágbádá ogun wọ̀ àdá òdélé alámọ̀là tó jẹ́rìí ètè àfi ìlara nìkan náà ni ìbànújẹ́ ayé púpọ̀ kéré nígbà wájà rí láṣẹ ìdìbò àyà. ẹ̀yin ọmọ OPC àfìgbà tẹ gbọ́n Gani Adams tẹ sọ́dọ̀ ìyẹn yẹpẹrẹ lórí íńtánẹ́ẹ̀tì irú oríkì burúkú lè tún kì orí sẹ̀mú kan ló gbàbí kí ló sọ orí kíní kan dẹ̀bi wàhálà ó ti sú mi. aṣọ́bìnrin kọ́ ni eléyìí pọ̀ ó pọ̀ fún àrèsì kí jẹ́ kán fàájà sí wàhálà wọ́n ní ẹ̀fàájà ẹ wọlé wá fàájà orí Ọlọ́run orí kíní kan bàbá Èkìtì mo ti ń pè yín padà. Ibi ni mo wà lénìí ibẹ̀ mo ti pàdé ààrẹ wa Ààrẹ Jọ̀nà òrógùn kálùgbó òrìjọ̀lọ́ débi tí a yà tí bàbá ń fẹ́ lá tó ń ṣe yàrá yèlò tó ń ya tán tọ́kì jẹ iye tán chicken jẹ àbẹ́ rí nǹkan
ẹni oyè ó máa gbẹ́ kó gbágbádọ́ ogun wọ̀ àdá òdélé alámọ̀là tún jẹ́rìí ètè àfi ìlara nìkan náà ni ìbànújẹ́ ayé púpọ̀ kéré nítorí wájà rí láṣẹ ìdìbò àyà. àbùkù ńlá rèé o ní ìpọ̀ o. ẹ̀lú à ń gbọ́ yín àti gbé kọ́ ní o ẹ káàbọ̀ sà ó lágbára o mo la fi já sí báyìí tó àṣẹ ojú ò ní tì yín o àṣẹ o àdúrà ọ̀tá ò ní gbà lórí yín o àṣẹ Èdùmàrè àníkàbùkù o àṣírí ọ̀tá ní ọmọ fún mi àṣẹ ẹ ní ṣẹlẹ́yà bíi ti Gani Àdàmú jẹ́rí màmí àti gbogbo ọmọ Yorùbá jẹ́jẹ́ ní ẹkùn sùn lẹ̀ kí òkúrù tàbí etí kọjá níwájú ẹkùn tó tún tẹ ìrù ẹkùn mọ́lẹ̀ bẹ́ẹ̀nìyàn bá dẹ̀ tẹ ìrù ẹkùn mọ́lẹ̀ nígbà tẹ́nìyàn bá ń wá ìdẹ̀gbọ̀n ẹkùn ni. mo ti sọ fún Gani tipẹ́tipẹ́ pé níbi táwa bá dé yìí àwa ò ní ra àràbù ṣe gbọ́ mi. à ń gbọ́ yín sàn. ohun tó bá ṣẹlẹ̀ làwa máa sọ. yóò bá wípé iná ogún ọdún a máa ń gbómi lọ́wọ́. ẹlẹ́dàá bàbá Dr. Frederick Fáṣẹ̀hù ó ti bẹ̀rẹ̀ sí í jà lọ́wọ́lọ́wọ́. ṣe gbọ́ mi. à ń gbọ́ yín. Gani ò mọ anything nípa jagunjagun. Bàbá Frederick Fáṣẹ̀hù torí pé wọ́n jọ wá ní stéètì kan ló ní ẹ jẹ́ ká fi jẹ youth leader. Bàbá yẹn ò mọ̀ pé ó máa rọ̀ ọ́n lọ́wọ́ sẹ́yìn ni. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Irọ́ tó pamọ́ bàbá ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀lé lẹ́yìn. Àṣírí ti wá tún tì í. Nígbà yóò sọ pé OPC àwọn àgbààgbà tó dá OPC nílẹ̀ wọ́n gbé kalẹ̀ láti ṣe ìjàngbara fún ìran Yorùbá ni kì í ṣe kán lọ máa fi ṣòṣèlú. Ó àlẹ́jì bàbá Dr. Frederick Fáṣẹ̀hù nígbà yẹn pé ó lọ ń ṣe òṣèlú pẹ̀lú Ọbásanjọ́. Ẹ jọ̀ọ́ kọ́pìnì wo ni Gani dálẹ̀ tó fi ń ná billions of naira tó fi ní owó lẹ́nu kébọ́ náà ń ṣe òṣèlú pẹ̀lú Jonathan ni 2023 ó tún gbé Òbí wọlé. Àwọn first message kan wà lọ́wọ́ mi níbà yìí níbi tó ti sọ fáwọn tó jẹ́ ẹgbẹ́ ilé Èkìtì níbà pé ká má ṣòṣèlú ṣùgbọ́n tó gbẹ̀yìn lọ́lọ́gbà 35 million naira. Ṣé ẹ gbọ́ mi? À ń gbọ́ yín sà. Kò tí ì rí nǹkan kan. Eléyìí ó ti pọ̀ ó ti ń jẹ. Kò tí ì rí nǹkan kan á jẹ bẹ̀rẹ̀ ní. Ẹ má sọ di ẹ̀sìn nationwide o. Sunday Igboho ò ní ti ti ẹ̀rù ṣùgbọ́n ó ká wọn lára. Ọ̀rọ̀ Sunday Igboho yẹn bá ti ti rí. Ṣé ẹ gbọ́ mi? Tí Sunday Igboho bá jẹ́ content creator, we love him. Tí Sunday Igboho bá ti fíìmù tí mẹ̀mọ́ dùn mọ́ wa létí tá a máa. Kò sí èèyàn kan ní ilẹ̀ Yorùbá tí àwọn ará bíbẹ̀ ìbẹ̀rù tó lè dúró níwájú wọn tó sọ pé mo fún yín ní 2 hours tí 2 hours yẹ òde pé tí nǹkan kan dẹ́ ṣẹlẹ̀ tí èèyàn kan wá jáde síta tí tó sọnù bí ọrùn ìgò magí ẹni tó lè ṣe ti kẹ́kọ̀ọ́ mú un lẹ Yorùbá òun náà ní Gani. Ṣé ẹ rí lára ìwádìí tá a ṣe wádìí la mọ̀ pé irú èèyàn tí Gani jẹ́ ní arigidi tí Gani clay Gani ò lè súnbẹ̀ mọ́jú. Ṣé gbọ́ mi? Kí ló dé? Ní arigidi tí Gani clay ọ̀rọ̀ tẹ́mi sọ yẹn lọ wádìí dáadáa o. Ilé bàbá ọmọ ò kí ń bọmọ lẹ́rù náà. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín. Bẹ́ẹ̀ tí ilé bàbá ọmọ ò kí ń bọmọ lẹ́rù. Ìlú yẹn sí méjì. Torí pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọba bẹ̀ àwọn kan ò bá títí ọba olóbẹ kọ́ọ̀sì ẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ Gani ṣe Yorùbá gbogbo wa lámọ̀ yẹn kó má fi ẹ̀jẹ̀ tápàdà ilẹ̀ Yorùbá rú. Àtàpà bá wo máa rí gidi àkókò ni wọ́n nà. Tá mẹ́ máa gbọ́ màá tún sọ̀tẹ̀ yẹ fún yín.
mo ní ọdún ẹ̀ lọ́wọ́ mo sọ fún yín mà tẹ́mi bá fẹ́ bá àyàn jà ìyìn lówó mo lè tọrọ owó kí n fi lọ sí ìlú yẹn lọ dá research ṣe gbọ́n mà. a ní kí àkókò òjìnà sí ọ̀gbàjì ṣe gbọ́n mi. tẹ́ bá ti wọlé bàbá wa mute torí Ọlọ́run TikTok abeg make I stop TikTok à ń gbọ́ yín sà. gbogbo tẹ̀lé mi lọ ṣe gbọ́n mi. à ń gbọ́ yín sà. bàbá Gani ó ṣe àṣemáṣe níbì kan ló bá sá wá sí Arigidi ọba ìgbà yẹn ló accommodate kó máa bá òun sin ẹṣin òun bu omi fún ẹṣin ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín àmọ́ drop àwọn tó bá ti mute ni à ń gbọ́ yín sà. kó máa bá òun bu omi fún ẹṣin nígbà tí ọba ìgbà yẹn rí wípé ó ṣe dáadáa ó kọ́ ilé kan fún ní ẹ̀gbẹ́ palace wọ́n wá fún ní ọmọbìnrin kan tó jẹ́ ọmọ Arigidi. tó kó wà ìwà ẹ̀ dání náà. obìnrin olè ní olè ènìyàn jalè níbì kan wọ́n gbé wá níbì kan ẹ mọ̀ pé èèyàn orí olè jalè àpò. ok wọ́n ń gbọ́ yín. èèyàn rí olè jalè àpò. ẹ̀yin èèyàn wa ṣe é gbọ́ Abẹ́kìtì ṣó kílí ẹ̀ ṣé Abẹ́kìtì kílí ẹ̀. ó gbọ́dọ̀ kílí ẹ̀ ó gbọ́dọ̀ kílí ẹ̀. ìkílí ẹ̀ à ń gbọ́ yín. nígbà tó ń bá ọba yẹn ń tọ́jú ẹṣin ẹ̀ tó ń fún ẹṣin lóúnjẹ wọ́n wá kọ́lé pé ọmọ tó bá ń roko inú ààfin yìí ẹ máa yé àtijọ́ mò ń sọ̀tọ̀ ìran bí ìran kẹta ọ̀ ìran kẹrin nọ́mbà fún ní ọmọ Arigidi kan ó fẹ́ ọmọ Arigidi yẹn nígbà tó ọmọ Arigidi yẹn lóyún ọmọ Arigidi yẹn ló bí bàbá Gani. ó dìran kẹta ti pẹ́ náà. bàbá Gani náà nígbà tí a mọ̀ pé ọmọ tápà ni ọdún tí wọ́n bẹ́ẹ̀ òun náà tún wá fẹ́ ọmọ Arigidi again náà wá fi bí Gani. So in Yoruba we don't miss blood. ṣé gbọ́ mi tẹ́ bá ti fi àjòjì joyè ọ̀ tẹ́ bá ti fi àjòjì ṣọ́lé á ya dìgbòlugi mọ́ yín lọ́wọ́ bí Gani ṣe ya dìgbòlugi mọ́ ìran Yorùbá lọ́wọ́. Let me tell you one thing ma. You can cut me anywhere. Ẹ má bínú o tí n bá ti sọ English mi tí o bá ti kọ̀rẹ́ẹ̀tì University of Tailoring ni mo lọ ẹ má bá mi lò tẹ́jẹ̀ bẹ́ẹ̀. Ẹ mọ èrè ìdí tí ìpànìyàn tí àwọn Fúlàní ń pa ìran Yorùbá tí ò fi jọ Gani lójú ṣé gbọ́ mi mà. à ń gbọ́ sàn. à ń pariwo pé Fúlàní ń pa wá Fúlàní ń jí wa gbé Fúlàní ń ṣe gbá fún wa Ààrẹ Ọ̀nà Kakanfò láì mọ̀ pé obìnrin ni láì mọ̀ pé gáùn náà sí lọ́rùn tó fi ẹ̀ẹ́dẹ́pù lọ́wọ́ ẹ wá wo èyí àwọn ọmọ Yorùbá tí Gani ti fẹ̀mí wọn ṣòfò nígbà tó kó wọn lọ sọ́wọ́ bàbá kan pè mí lẹ́nu oní bọ́ọ̀sì mẹ́rin ó ní ọmọ tó sọ̀rọ̀ yẹ ọmọ àfáà tó sọ̀rọ̀ yẹ ọmọ gbajúmọ̀ ìmáàmù ni ní Ọ̀wọ̀ gbajúmọ̀ gidi ní Ọ̀wọ̀ ní ìmáàmù gidi tẹ́ bá dé tẹwọ inú Ọ̀wọ̀ lẹ́ni tẹ́ bá dárúkọ bàbá ẹ̀ wọ́n á mú yín lọ sí ilé bàbá ẹ̀ ó ní ọmọ yẹn kéré nígbà tó ń sọ sórí yẹn tó jẹ try pé kò sọ kókó dáadáa bọ́ọ̀sì mẹ́rin làwọn OPC wà pẹ̀lú Gani gbogbo mọ́tò yẹn náà sọ àti gbogbo àwọn tó wà mẹ́ta pátápátá. ó ní àwọn abiyamọ kan níbi tó sá sínú kọ́nà làwọn yẹn lórí gé àwọn aṣọ tó fọ̀ náà bọ̀ sí Gani lọ́dún ló fi describe jáde out of Yorubaland. so ó ti pẹ́ tó ti ń wéèsì ẹ̀mí ọmọ Yorùbá. so fún pé pàtí Fúlàní pa wá yìí kò lè bú lára. wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ò tí ì sáyìn wọ́n ní àyẹ̀wò Aláàfin ò tí ì sí gọ́ọ̀mẹ̀ntì ò tí ì sáyìn. Let me give you another one again. Okay, sir. Nígbà tó fẹ́ gba ìjọba OPC nígbà tí àwọn ọmọ onímọ́tò bá ń jàjà gba bus stop ẹni bá wà lẹ́kọ̀ọ́ ńgbà yá méjì ẹ̀mí ọmọ Yorùbá tó gbọ́ OPC versus OPC kúkọ́sì Gani torí pé ó ń fẹ́ ipò ohun tí ò tó ń lé kiri ńgbà yẹn ló wá ń yílẹ̀ lórílẹ̀ ní wọ́n ti sọ ti pẹ́
tí Gani bá mọ̀ pé the Yoruba will face this situation kò ní lálàá kó fẹ́ di Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní lálàá kó fẹ́ gba oyè OPC torí ọmọ Ojo ni àwa mọ̀ dáadáa mo ní èmi mọ̀ ní Babalọlá street number 7 Babalọlá street Ìtìrẹ́ road táwa bá ń ta draft Gani máa ń dúró sẹ́yìn wa ní ó lọ Yorùbá lọ́wọ́ gbà ó fi Yorùbá gòkè mo ti sọ Gani did not have anything to offer the Yorùbá but iṣẹ́ rí àánú àwọn tó wà nílé òtún ṣe mí mi ò jẹ́ àánú àwọn ọmọ Yorùbá dèdèrìn òpònú amukumẹ́kọ tó wà nílùú òyìnbó tó ń ṣiṣẹ́ nínú òtútù tí Gani fún wọn ní oyè ààrẹ bọ́ba gbàṣàfù Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń gbowó lọ́wọ́ wọn bàrẹ̀ jíròrò tó ń gbowó lọ́wọ́ wọn èwo ló dá OPU lẹ̀ òun ló dá kiri kan pọ̀ sílẹ̀ ó mọ ọ̀nà àrékèrèkè láti gbowó lọ́wọ́ Yorùbá ṣùgbọ́n tó serve the Yorùbá ó di wàhálà sí lọ́rùn. Bàbá Èkìtì. mo bàbá. mo bàbá ẹni tí Ọlọ́run dìídì yàn láti pé kó wá dìde pé ìran òun ò gbẹ́dọ̀ kú àkúrún. má ṣàǹfààní Sunday ọwá. wálé ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe ìgbésẹ̀ wo ló gbé. mo lórí ọ̀fẹ́ láti súnmọ́ èèyàn kan lẹ́kìtì mi tó jẹ́ one of the commissioner lẹ́kìtì mi báyìí pé ṣé lóòótọ́ ni Gani kọ lẹ́tà sí àwa gómìnà yẹn ó ní bàbá Èkìtì tí ń bá rí tó wà nù lẹ́tà yẹn bí ìgbà tí ọmọkùnrin fẹ́ kó gbogbo ilẹ̀ Yorùbá lẹ́rú ni tó fẹ́ kó òun nìkan là á máa sìn. èló lọ́wọ́ Èkìtì tó ní kí Èkìtì lọ mú kọ́ lọ́ máa prepare bí 8 billion naira to strategize ṣe èló ni Ìgbòho béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ ni Ìgbòho jáde síta tí àwọn ọmọ ẹ lọ hàn àtàkì ẹ̀ ṣe rí ìjà ìlara yẹ wọ́n ti dáná o wọ́n ti tẹ ọká nírù ẹni àgbààgbà Yorùbá tó bá sọ wípé ká má dá Gani lóhùn mọ́ irú àgbààgbà bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá máa bí léèrè bó bá jọba ló ní ẹ fi Gani ńlẹ̀ orí àpèrè tó jókòó sí máa gbóná mọ́ this time around wọn máa fi Gani ní ìdí ó tó gẹ́ alùbàtà ìdáni ó tó gẹ́ kó má tẹ ìran Yorùbá mọ́ ó tó gẹ́ káwọn ọmọ àwọn dìdìrín tó wà lẹ́yìn ẹ̀ òdodo nígbà tó dodo ọ̀rọ̀ bá ń jáde síta ojú wọn á máa là pé olófo leléyìí ó fẹ́ dí wa lọ́wọ́ kí Fúlàní àwọn ìran bàbá ẹ̀ kẹ́lẹ̀ máa lórí ọ̀gá àti máa jí wa gbé máa pa wá ni. màmá mi ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ni ọmọkùnrin tó pè ní alápá nígbàdàn ṣe fún nígbà níbi lọ pa tó gbé ọmọkùnrin yẹn tó gbé orí ẹ̀wọ̀n ní epo gbígbóná nígbà tó kí ni àbọ̀ fún tó kò kú. àbẹ́ kìí ṣe ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí máa lágbára ṣé kìí ṣe. no kó jáde kájọ fà á kó wá dì náà yẹn ṣèbó sọ wípé Tinubu pé apààyàn ní pony squad pé tí Sunday Igboho wà lára àwọn tó ń lò onímọ̀fin lọ́wọ́ bàbá Tinubu tí ìṣòwò rẹ̀ bá lè máa fèsì ké ó yẹ kí Gani náà ti máa kọ́wọ́ lẹ́sìn rojọ́ torí ọjọ́ ọ̀la wọ́n yìí máa ṣe Tinubu lápààyàn. wọ́n á ní Gani gbà tí Gani sọ gbà yẹn lọ kò ṣe anything let us say the reality eléyìí wá balẹ̀ Yorùbá jẹ́ ni ó fi Yorùbá ń káàṣì owó káàṣì cruise ni ó dẹ̀ fi wá gbowó ẹni tó fẹ́ tó rẹ́jì láti jà ẹ̀rẹ́ rẹ̀. ẹ bá wa láìkè ètò yẹn jọ o à ń gbọ́ yàn Èkìtì. ẹ̀rẹ́lẹ́ tó jáde síta tó dàbí ohun ìgò magi orúkọ ẹ̀ mo ti wá orúkọ ẹ̀ kan o mo ń ṣe research lórí ẹ̀ Adémúyìwá tọ̀nàdé tí ò ní padà délé láéláé eléyìí tó kópa lẹ́yìn Gani tó pera ní báyìí rẹ̀ jíròrò mọ̀mọ́ Dáúdà àsìkò láyé lórúkọ ẹ̀ bàbá ẹ̀ máa ń jí ewúrẹ́ ní òde òmu ni. ẹ má fà aṣọ ìjà rẹ. ẹni kó jáde síta kó béèrè àwọn ọmọ òde òmu tó bá wà lórí prógrámù yìí kan sọ pé no Dáúdà àsìkò láyé. àṣà ọ̀nà bàbá Èkìtì off your mic ẹ jẹ́ ìtẹ̀wò ṣó ìṣe tẹ̀wé Èkìtì pa máìkì wọn ẹ jọ ìtẹ̀wò ṣó ìṣe kọ́ ọ̀fù máìkì wọn bàbá Èkìtì bóyá ká off your mic kódà kó ti tó ẹ jọ ẹ̀yin èèyàn ọjọ́. mo ti dákẹ́. ẹ gbọ́ YouTube bó o ní
ìyá Yorùbá wuyì. Ìyá Yorùbá wuyì. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Ìyá Yorùbá wuyì. Kí ló mo ti sùn? Ìyá Yorùbá wuyì. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Mo ti sùn. Mo ti sùn. Abẹ́kìtì mo ti sùn. Àwọn èèyàn ní láúdà àwọn ẹgbà mi wàlẹ́ àwọn alágbà wọ́n ní láúdà wọ́n ní máa ọ̀fù. Tẹ́ bá ní kí ọ̀fù máìkì. Èmi lèmi ní kẹ́ ọ̀fù ẹ̀bẹ̀ táwọn èèyàn ní kẹ́ kọ̀ntínú. Bọ̀ tó bá dọjọ́ ọ̀la, akẹ́kọ̀ọ́ yìí náà ti wà lára àwọn tó ń ṣe Yorùbá nìyẹn. Bàtọ́ bá yóò gọ́ṣẹ́ fún mi ńkọ́, kò gọ́ṣẹ́ fún mi, mo ní kó gọ́ṣẹ́ fún mi. Kò gbé fẹ́mi náà sẹ́ni bá ti lọ ní ẹ̀sìn aṣọ ẹ̀mẹ́ta ní máa jí tí bàbá ti dóògùn lẹ́kìtì níwẹ̀. Ẹ jẹ́ ṣàánú wa o, ẹ mọ̀ sí. Gbọ́ ní màá. Gbọ́dọ̀ fídíò tó ti jáde ni. Wọ́n ló ṣe jẹ́ Sunday Igboho nìkan ni. Òun nìkan ni ṣé ìwọ nìkan ló fẹ́ dàgbà glory ni. Mo ti gbé fídíò yẹn wá máa play ẹ̀. Tó bá jẹ́ pípẹ́ handkerchief Sunday Igboho lọ́wọ́ yín tẹ̀, ogun òkìkí ni. So aṣọ ẹ̀mẹ́ta lè fẹ́ lọ kó. Àwa fi gbọ́ ọ̀ṣẹ́ òkìkí. Ogun ti dé. Ẹ̀rí tó wọ́n ti ya wèrè. Ẹ̀rí tó wọ́n ti ya wèrè. Ẹ̀rí tó wọ́n ti ya wèrè. So you will know, màmá mi, tẹ́ ẹ bá ti rí Gani, ẹ ti mọ̀ pé Gani, the love of Yorùbá kò wá, kò ní kò délé ní, torí pé kì í ṣara wa. Ẹ̀jẹ̀ lágbára ẹ̀yin olóyìnbó. Ẹ̀yin olóyìnbó máa ń sọ kankan mà. Ẹni blood is thicker than water. Ẹni sùúrù lórí TikTok ẹni ẹ̀ka bẹ́ẹ̀ kìtì délẹ̀. Ẹ̀ka bẹ́ẹ̀ kìtì délẹ̀ àmàníkà iná sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bá mi. Àbẹ́ kìtì yẹ gùn, wọ́n ní kẹ́ gùn. Wọ́n ní ẹ gùn. Ẹ̀yin olóyìnbó máa ń sọ wípé blood is thicker than water. Ẹni tí ò ní ẹ̀jẹ̀ Yorùbá lára kò lè ṣàánú Yorùbá. Ẹni tí ò ní ọmọ ọkọ kò lè ṣàánú ọmọ ọkọ. Nígbà tí mo dé Arigidi, àwọn Arigidi ń sọ oríkì wọn. Wọ́n ní ìran lọ́dọ̀ títí wọn ò ní oríkì torí pé wọ́n á ṣara wọn. Ní Yorùbá wọ́n ní ọ̀dọ̀ ìsáàjì ìyá ló ti bá wọn tẹ ní Arigidi. Náà òun lẹ́mí máa bá tó fi jẹ́ pípẹ́ tẹ́ bá fẹ́ bọ olókùn fún wa. Ààrẹ jagunjagun tó di abọ́dọ̀ ọ̀sán gangan. Ààrẹ jagunjagun tó dé jẹ́ tẹ́ bá pe pati tẹ́ bá fẹ́ ṣe kankan tẹ́ bá pe pati òun lẹ kọ́kọ́ máa dé bá bẹ̀. Òun lẹ kọ́kọ́ máa bá bẹ̀. Let us say the reality. Ó ṣe wá jẹ́gbà tí Sunday Igboho jáde síta tó lọ fún àwọn ẹ máa gbọ́ mi máa ń. Nígbà tí àwọn tí ń gbọ́ yé mi ò gbọ́ yé mi ti sùn. Àwọn tí ń ló ń gbọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ sùn lẹ máa jí láyọ̀. Nígbà tí tó ṣẹlẹ̀ ní Igboho tó ṣẹlẹ̀ tí Sunday Igboho tètè lọ làwọn ọmọ ẹ̀kọ́ níta ṣe bó sọ pé ó lè kọ́ má dìbọn ṣe bó sọ pé ó lágbára ṣe bó sọ pé ó lè dọ́fẹ́ òun náà ti jìyàn gbé nínú ẹ̀ yìí ó lè lọ́bẹ̀ ó lè lè kíní kan fẹnu jáwáyà fẹnu wúgẹ́ẹ̀tì oníkọ́tẹ́tì oníkìrétọ̀ onídírámà Igboho tún wá lọ́bẹ̀ ó tún wá pàfọ́mù ẹ̀fẹ̀lẹ̀ ọmọ tí Ọlọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì tún máa gbà fún títí láéláé ayé ẹ̀ nípẹ̀kun ó fún Fúlàní ní 2 hours. Lórí wọn bá tẹ mọ́lẹ̀ tẹ́ ẹ bá wo Gani náà Gani ti rù ṣe gbọ́ mi Gani ti rù. Bóyá wọ́n ń dá yẹ̀tì. Torí ọ̀rọ̀ Sunday Igboho ni ìrònú ìkòkò ló máa pa já ìrònú Igboho ló máa pa Gani. Ògùdé. Gbọ́ mi ni ẹ lọ gbọ́wọ́ Yorùbá dáadáa wọ́n ní onílára kì í nísinmi kò lè nísinmi àwọn kò ṣe kò dólúrè ṣe tó fẹ́ gbọ́kọ́ lúrè tó fẹ́ gbẹ̀dá lúrè tó fẹ́ fi pọ́gi kò lè nísinmi ó ṣe fúdẹ̀ kan ó ní dábàá fún ní 6 months kí ni máa wọlé màá tún ṣèdí fídíò kan fún yín níbi tó ti ṣe bóyá kérúbù àgbérakù ni wọ́n ní o bóyá sẹ̀lẹ̀ ni wọ́n ní o bóyá CAC ni wọ́n ní o àdàkọ̀kọ̀ màmá. This is time to say the truth. Ṣé ẹ gbọ́ mi? Àwọn ọmọ ọ̀wọ̀ tó ti pè ní lẹ́yìn ti pé 3 tó sọ wípé aṣọ obìnrin tó fi gbé kúrò ní Ọ̀wọ̀ wọ́n fọ aṣọ yẹn sáni níbi tí ìyà jẹ́dé lọ́jọ́ yẹn aṣọ yẹn tútù aṣọ tútù ló wọ̀ kúrò lọ́wọ́ aṣọ tó pọ̀pọ̀ tó ká lórí okùn ṣùgbọ́n tó kó lórí ogun kì í ṣe kíkẹ́ yìí ogun ni wọ́n ní ikú ogun
ní pàkíkanjú ikú odò ní pòmùwẹ̀ eléyìí wọn ṣàtọkù àríkúyẹrí correctly because it's not part of all. Every Yoruba must reject Gani totally. Ó ti di wọ́wọ́wọ́ lórí péjì Yorùbáwùyí ẹgbà mí, ó ti di wọ́wọ́wọ́, ẹ̀yin yẹn má wò mí ràn. Symbolically, let us put end on the faith activity tí Gani ṣe nílẹ̀ Yorùbá. Mo ti sọ ti pẹ́ gbogbo ẹ̀yin abọ́rẹ̀ ilẹ̀ Yorùbá, ẹ̀yin olókun, ẹ̀yin alájẹ, ẹ̀yin ológun, kò tẹ̀lé wá sí Èkìtì náà, ó mọ̀. Tó bá wá sí Èkìtì ṣègbọ́n olórí ọ̀fẹ́ àti escape ní Ọ̀wọ̀. Kò ní ráyè àti escape lẹ́kìtì ṣe gbọ́ mi kò ní ráyè àti escape inú kò ní ráyè àti escape lẹ́kìtì ìlú bámúbámú la máa lò fún this time àrà tó gbalẹ̀ Yorùbá jẹ́ pọ̀ àǹdẹ̀ kó wá mọ̀ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ Ọ̀yọ́ lóde o ní ìlú ẹ̀ ní ìlú tó kílèmù ní Arigidi àti Ìkáràmù olórí ogun bẹ̀ náà pè ní Ajagunna àti Balógun. Kẹ́lẹ̀ mọ̀ fún mo gbá níta jù bẹ́ẹ̀ ni o. Ajagunna àti Balógun wọn bí dáa kó wọ ọ̀wọ̀ kó sọ pé kó máa sọ̀rọ̀ kan ní lóògùn ọ̀fẹ́ o. Wọ́n á fún ní ìkó lórí ẹnu ẹ̀ tó kù ya sá wọlé. Ṣé ẹni tó parọ́ èjì ẹ̀? Gani was just now 61 years in age. Ṣé gbọ́ mi? Èmi mọ̀ dáadáa. 61 years in age. Ṣé gbọ́ mi? Ó fi ọdún bíi márùn-ún kún ọdún ẹ̀ tó ní tó ń sọ pé I'm 66. Àrà ló máa padà nù. Bàbá Èkìtì. No, ẹ mọ̀ pé ohun tó ṣe fún bàbá, ohun tó ṣe fún Dr. Fẹ́jì Fáṣínú ló pa bàbá yẹn. Mo ti ríre lálẹ́ yìí. Ohun tó ṣe fún bàbá yẹn ló pa bàbá yẹn náà. Àwọn bàbá yẹn, bàbá Fẹ́jì Fáṣínú àwọn ọ̀rẹ́. Wọ́n wá rí bàbá yẹn pé ó betray wọn. Torí bàbá fọ́ọ̀sì Gani lé wọn lórí ni. Lóun náà máa lọ sí good leader. At the end of the day, it caused commotion, it caused trouble, it caused calamity. Òyìnbó wo ló yẹ kí n tún lò? It scattered the OPC. Abẹ́kìtì. Ẹ jẹ́ ká tó báyìí. Tí OPC báyìí wà bí àwọn bàbá yẹn ṣe dálẹ̀, OPC this year ó yẹ kó pé 33 years. Tí OPC bá ṣì fọ́ọ̀gù láti 33 years. Ṣé ẹ rò pé àrà táwọn Fúlàní fi wá dà wọn á rí fi wá dà ni? The answer is no. Ó mọ̀ ó sọ kùkùkù pápátí ara ẹ̀. So let us put the end of the activity of Gani in Yorubaland. Ẹ kú ètò. Ẹ ṣeun gan ọ̀rẹ́ Èkìtì. Ẹ bá mi off mic yín, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Question tó fẹ́ béèrè lọ́wọ́ yín, ẹ bá mi ṣe ní ìṣẹ́jú 2 minutes. Because bàbá Èkìtì bí ṣe wà yìí, ẹ ti fi òyìnbó capability, kankalamankinekiri, kankalagba. Ẹ dẹ̀ mọ̀ pé mi ò gbọ́ English. You know that for sure. Ẹ wá sọ àwọn grammar alálá lórí péjì mi, Bàbá Èkìtì ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Kò sí wàhálà. Bàbá onírun 1930. Màá play fídíò ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ kí tó play fídíò ẹ̀, mo fẹ́ káwọn èèyàn bá mi rí irun ẹ̀. Àti àwọn bá wò last week. Ṣé Bàbá Èkìtì ṣé ẹ̀ ń wo show tá à ń ṣe? Mo wò. Ẹ jáwé irun tó gẹ̀ ẹ pé irun ìyá àwọn BJ náà máa ń gẹ̀ ní 1930. Bẹ́ẹ̀ni. Bàbá onírun 1930, mo máa fẹ́ gbé fídíò ẹ̀ wá. Kí ló tó ń ṣe èpè burúkú fún àwọn èèyàn? Fẹnugba nation. Fẹnudáràn. I send àwọn bloggers there. In the next 15 minutes, orí nǹkan tá a post yẹn, wọ́n á dẹ̀ ti flood there. Wọ́n máa sọ̀rọ̀. Bá Gani Adam kọ́ lóyún Ààrẹ Ọ̀nà Kakanfò àbí nǹkan kan ṣòta ló lè gbàrú ẹ̀ ẹ fi ṣírò ara. Bàbá Èkìtì, is there any way táwọn èèyàn sọ wípé Gani Adams kọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò? Is there ẹjọ́ ní tẹ̀wọ̀ wà náà tẹ́ bá wa rí ní any way tó ń sọ pé Gani Adams kọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò? Bàbá Èkìtì, that's the question. Ṣé rí màmá mi ní ìgbà tí àwọn ènìyàn àwọn Ọ̀yọ́ tó fi jẹ oyè tó rí pé kò capable làwọn yẹn lè máa sọ. Let me tell you one thing. Ṣé rí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò? Mo béèrè lọ́wọ́ pòfẹ́sọ̀ bíi 3. Ṣé gbọ́ mi? Ẹni tí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ last bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè wọ́n ló wà nínú ìwé àwọn tó wọ́n kọ ìwé yẹn the history of Yorùbá diary.